Tẹ́tí kò gbọ́ o, gẹ́gẹ́ yìí jẹ́ o, nígbà táwa léwe. Tábà ṣiṣẹ́, kẹ́dẹ̀ nìyẹn tó gbádùn o, nítorí ọ̀la, ẹ̀wọ̀n mẹ́jọ tọ́lẹ̀ jíyà. Ilẹ̀ máa gẹ́gẹ́ dìde o, nítorí olùdídọ́gbé. Káàbọ̀ sórí ètò Ojúmọ́ Pérégedé. Lórí ètò yìí lónìí alárè àjàgbá wọn á sì gbé ohun hánu. Dámilọ́lá ọmọ Ògúntìmẹ́yìn lórúkọ tèmi. Sunshine FM 96.5 lóríta Ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́. Tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ mi máa ṣọ̀lẹ iṣẹ́ lòògùn iṣẹ́ lọ́wọ́ mi la ṣiṣẹ́ ó ti mọ́ abiyamọ ọ̀gáàgùn ẹni mi ti jẹ́ lọ́dọ̀ ọ̀lẹ́ ìwé àtijọ́ o máa ń gbé jọ ọ̀lẹ́ ó ti mọ̀ gẹ́gẹ́ dìde nítorí olùdíje. Cousin, ìjọba mi ṣígẹ̀tì. Ẹjọ́ láti wọ̀. Ọmọ nílò sọ̀rọ̀ ọmọ màmá, ìjọba mi ṣígẹ̀tì. Okay. Hey, what's happening? How you doing? I got here. Irọ́ ni. What? What did No, 50. The Kuski. Are you all right? Chef of the Patrick, Adekunle Ajashin University. Most of the big girl. Are you kidding? Have you big girl now? What's up now? Hey, go more, okay. Hey, bro. Share the be the question. I know. We're going to be joining on each other. Okay. But then you go like go go see kankan now. E mo lẹ́yìn ọdún méjì tí graduate. Kò síṣẹ́. Mo ṣá lè wá para mi fúnra mi. Àwọn tẹ̀ tí fi ìwé alẹ́ lẹ máa dé. Tàti package bá ṣe máa pick ní airport. Ẹ kú iṣẹ́. Èmi náà máa jókòó sínú mọ́tò láti Abuja débi kò possible náà. Mo kò feel pé best ni connect flight since the flight wa. Yeah, I understand. So báwo ni? Fine. Mo ti pẹ́ jù ni. Ti ẹ gbà ṣá. Bẹ́ẹ̀ dàgbà sí látijọ́ yìí. Ẹni sọ̀rọ̀ báwo lè máa ṣe náà? Náà ló kú fi jọ. Ẹ kàn fresh lọ sí àbísí. Pẹ̀lẹ́ ọmọ mi. Káàbọ̀ àdúpẹ́. Olúwa ṣeun. Ẹ wo, ọbẹ̀ jẹ́ promise me, ṣé o lè sìn? Ó jẹ́rìí mi. Láti pé láti àti ọba ṣe jáde. Akure náà. Dúró. Àbí fún ọ̀rẹ́ ìfẹ́ fún.
okay. I'm telling you what you miss, you go. I'm telling you, it's what I see you. Excuse me, please. Jọ wá fún ìpàtẹ ìwé akẹ́kọ̀ọ́ ni. Ibo náà ti ń ṣe. Okay, gbọ̀ngàn ìkàwé. Bẹ́ẹ̀ gbọ̀ngàn ìkàwé. Can you take us there, please? Ẹ̀yin girls, mo ń bọ̀ lónìí. Ọmọ àpẹẹrẹ. Àwọn ìyẹn ní ìgbọ̀n ṣá. Excuse me. By the way, no, orúkọ mi ni Soji Dare, social prefect, Oyemekun Grammar School. I'm Oyinda, Ajayi, head girl for Ashayi. Oh, it's really nice meeting you. Má ṣì mí gbọ́ o, mi ò ní ìmọ̀ lórí àṣà àti ìṣe kò ṣe pàtàkì. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè wa yìí, ohun tí a nílò jù ni ìmọ̀ nípa ẹ̀kọ́ sáyẹ́ǹsì. Mo mọ̀ pé sáyẹ́ǹsì dára ní tòótọ́, ṣùgbọ́n ó ń jẹ́ ní fún ọkàn òun. Àṣà àti ìṣe dàbí adágún odò, kò kúrò lójú kan rí, ṣùgbọ́n ìmọ̀ lórí sáyẹ́ǹsì ń gbòòrò sí lójoojúmọ́ ni. Àṣà àti ìṣe kò dágún sójú kan. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé àwọn ẹ̀dá ó dìrọ̀ mọ́ àṣà àti ìṣe ni. Wọ́n ogún mi ti dé nílé àtàwọn ẹlẹ́fẹ́ mi àfihàn bẹ́ẹ̀. Oyinda, jọ̀ọ́, ṣé mo lè kọ̀wé sí ẹ? Gbogbo ẹ̀mẹ́ ló wà àfin gbá mi tálẹ̀ mi, mo máa retí ìsìn. Dear Oyinda, I've been longing for another special moment like this to express my heart desire. Each time I think about you, my heart melts with so much passion and desire to see you and to be with you. I can't sleep at night. I can't even breathe. All of my mind, my body, soul and spirit awaits the next time I'll be able to see you again. Oyinda Molami, I want you to know that I love you with all my heart, and I'll do anything to please and satisfy you in every way. Hello. Hello, mommy. Yes, hey, diabetes, stroke, high blood pressure. Ẹ̀wọ̀n péré. Kí ló fà gbogbo wàhálà yìí náà? Ó bà gbogbo wa lẹ́rù náà, ṣùgbọ́n mọ́ àyípadà tí ń dé bá ń sìn ṣá. That's great. Ṣé kí sáré ṣetán sí kí sáré wẹ̀ kí sọ pé kí lẹ́kàn gbé mi dé hospital? Kò sí nílé ìwòsàn mọ́. Ìbálẹ̀ sọ fún mi tẹ́lẹ̀. Wà. Ẹ kò sí nílé. Ládùúgbò wọn tó ń ṣe wọ̀nyí, wọ́n discharge ara wọn kó ní hospital. Wọ́n tó sí nílé. Ṣọlọ pàtì ni, mommy. What's happened to my father? Dájí ẹ wà ní kàrẹ̀. Mommy, àwọn wà ní kàrẹ̀, ẹ̀yin wà ń bí. Ẹ sọ fún mi, kí ló ṣẹlẹ̀? Ẹ wojú mi kí ṣọmọdé o. Mo fẹ́ mọ̀ exactly kí ló ṣẹlẹ̀ sí dáadé. Kí ló ṣẹlẹ̀? Dájí ẹ ní pé at least ọlọ́jọ́ bá tiẹ̀ máa dé kó dé bá òun ní ìlú abínibí òun. Asọjẹ ẹkùn ọmọ Toronto kọsẹ̀ mẹ́. Adé ẹsì gbàgbọ́lá tàbí. Ẹkùn àpẹẹrẹ ẹkùn ọmọ Toronto. Báwo ni ọmọ ṣó ń gbé ní gbogbo kí ni kò ga sókè ní. Ẹkùn àpẹẹrẹ. Ẹkùn Toronto ni ẹkùn àpẹẹrẹ. Báwo ni mi di? Ní ọ̀pẹ́ àti dúró pẹ́ ṣá mo fi kò máa wọlé sharp ní sun jáde sharply mọ̀ kí bí a gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ yẹn máa tún wọ̀ ṣá. Ta ló mẹ́lẹ̀? Lẹ́kàn. Ó ga o, ìwọ náà ti Ondo ti yàtọ̀, àbí? Okay, funny thing, but mo wá sí airport, mo rí fountain, ẹ ti ní fountain mi. Kí ló ṣe di fountain lásán? Asogbodilu. Ó ń ṣe bẹbẹ l'Ondo State. Mo sì sọ̀rọ̀ yẹn, that thing jẹ́ Asogbodilu. Lágbàdé bọ̀. Àbúrò mi, èmi ò tí ò rí. Stop ẹ̀ náà ló ṣe. Gbẹ́gbẹ́ lẹ́jọ́ ló ṣe. Kí ni ìgbẹ́? Mo má dá wọn lóhùn. Kí ni? Ó ṣẹ̀ mí, ṣó mọ̀. Ẹ̀ṣẹ̀ ńlá dẹ̀ ni. Kí ni mo ṣe? Nǹkan tí mo ní kí o bá mi ṣètò nǹkan.
ẹ ṣọ́ra yín o bọ̀dá Gbádébọ̀. Madam mi Soji mo lọ sí school fẹ́ lọ ṣe nǹkan kan lọ́sàn-án àárín weekend. Nísìnyí ó ń lọ nìyẹn. Kò fi oúnjẹ rẹ. Ó ṣẹ̀ mí, ó ṣọmọ. Ó mọ̀ kó ṣẹ̀ mí. Mo ní kó bá mi ṣètò àwọn babes ní ọgbà wọn bẹ́ẹ̀. Ó dẹ̀ fi mi ṣakọ. Ó ti yóò ní. Kí ni tí mo bu yẹn? Ọ̀rọ̀ àgbáyé wo ló sọ lẹ́nu yìí? Ó bá organize ọmọge. Ebi nítorí tiẹ̀ náà ni. Èmi ń tèmi ṣe mọ̀ pé Adédébọ̀ lèmi máa ń ta sí. Mo dẹ̀ mọ̀ pé ìwọ àwọn small girls yẹn ó ní mo ṣe fẹ́ kó ṣètò wọn. Má bà á làgẹ̀jẹ̀ o. Ọmọ yẹn mọ̀ kankan o. Má bàjẹ́ o. Léyìí. Kò mọ ọkọ mo ti gbọ́. Mo gbà. Ṣé mo pé mi ò ní forgive ara mi tí n bá rí popsi kan tó kù ṣá. Ṣèbí kàrẹ́ náà wà. Lọ́kọ mi dábàá gbé ẹ lọ. Oh, serious? Now. Oh, she go, man. Oh, she go. I'm appreciate it. No, she go, man. For real. Tó tẹ́ ń ṣe mi lélẹ̀ pé kí ní táwọn yìí ò bá mi lára mu. Ògùrọ̀ àtẹ̀ràn ọ̀gbẹ́ orí ẹ̀ ká lọ ta sí. Ọ̀gá mi. Idris ni driver mi. Cousin man nìyẹn. Yes, boss. How you doing? Okay, sir. Great. Okay, yeah, great. Nice to meet you, bro. Yeah, thanks, boss. So, kí ló ṣe? Ó yá kò sí tí ó mọ̀ ọmọ. No problem. Oh, yeah, sir. Ọ̀gá mi. Ó ní. Wọlé jọ ká máa jí sí. Ṣé o fi? Some time ago, I never thought that this was good. ǹlẹ́ o ta lẹ béèrè láti bo. Èmi ni Soji. Soji. Soji Dare, ọmọ bàbá. Soji ọmọ bàbá ní Toronto ṣé o mọ̀ mi mọ́ ni èmi ń tẹ́ni ọlá Ègbò Gbádébọ̀. Hello. Soji Nice to see you. Hello. ṣé dáadáa ló dé ìgbà wo ló ti lú òyìnbó dé. Àná náà ni màá mú kí gbọ́ mo ṣe dé máa. Báwo ni dadi báwo lára wọn? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì dẹ́mi bàbá sí dọjọ́ òní o. Ibo náà wà sí? Ó wà nulẹ̀ wọn wọlé bọ̀. Ra Toronto. Hello. Olóyè. Ẹni tí mo rí ẹ ò rí o, àlejò ńlá láti ìlú òyìnbó. My Soji. Ondo Soji mi. Almighty God be praised. Now that I've seen my son, tó bá jẹ́ ìfẹ́ rẹ láti mú mi lọ lásìkò, mo ṣetán láti lọ. Dadi, kí lẹ̀ ń sọ yìí? Má pọ̀ fẹ́ kúfẹ́ o, mi ò fẹ́ rẹ̀ o. Jíbi yàrá bá ń wá nǹkan àjẹ, màá rí tú yàrá Soji ṣe. Ẹ ṣé àǹtí, ẹ ṣé gan-an. Àwọn dadi, ẹ dá àjà mi ṣá. Kí ló rí lè ṣẹlẹ̀ gan-an? Soji, ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀. Ṣé kí n bá yín bomi?
So mo sọ fún yẹn nígbà tí mo dẹ̀ join wọn mo spend some time pẹ̀lú wọn he promote me sí the position of chief site engineer lọ́dọ̀ wọn. Okay. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Soji. Yes sir. Kíni kan wá bàjá ò jẹ́. Kíni? Kò sí ìyàwó kò sọmọ. Soji. Ṣé kò sáwọn obìnrin wa ní Canada tó ṣe fẹ́ láyà ni? Àdẹ̀tí ń gbọ́n sìn yín o, wọ́n ní àwọn ìlú kan wà tọkùnrin tí ń fẹ́ ọkùnrin. Tàbí ẹ̀ fọ́ ní bàbá. Ẹni ti dé nìyẹn. Àwọn tó fẹ́ra wọn Ọlọ́run ní yẹ kárí náà nìkan gbà mí ọmọ àgbọ̀n ẹ̀ ọ̀hún ṣùgbọ́n. Ọpẹ́ ní fọ́lọ́run fún yẹn. Èèyàn wá já sí pé kí máa tí ìyàwó láìpẹ́. Mo ti jẹun tán sí ìyá àti wàásù lórí ní ọ̀la. Oyinda, èyí fún jowó ẹ̀ ń gba ìwé. Fẹ́ ṣe ìyàwó l'Ákúrẹ́ oṣù karùn-ún ọdún yìí ni. Àbá àtọmọ orí ọ̀rọ̀ ẹni ti rẹ̀ à. Danny, it's been 20 years. Fọ́lẹ̀ kan wá ṣe fúfú wa lọ. Danny. Olóyè. Oògùn alálẹ̀ mi ti tán o. Ẹ jẹ́ ń ṣe àwọn nǹkan tí mò ń ṣe tán màá lọ bá yín rà. Auntie, I'm telling you, oúnjẹ tẹ́ ṣe fantastic. Ó láta o, but fantastic. Akere yẹn Canada ẹ ṣe gan. Bẹ́ẹ̀ ni Soji. Olùsọjí. Yes sir. Wọ́n ní bínú bá kú àfi èrò bójú. Ǹjẹ́ wo ló ṣe kíní kan kò ń bẹ? Kí ẹ fẹ́ ní ṣe kọ́ wọn. A while ago, mo dá factory kan sílẹ̀ níbi láti ń ṣe tin tomato. As it is now, mi ò lè cope pẹ̀lú gbogbo administrative demands yẹn mọ́. Mo fẹ́ kó wálé kó wá take over factory fún mi. Daddy, ó wà very sudden now. Kan lè dédé jẹ́ nǹkan tó tó báyìí lé mi láyà all of a sudden. Yes, Dad. This is your dying father's wish. Daddy, what's up? Dad, take a rest. I need to rest because the stress in one is so calculable. I'm not worried. Badola got to Shebo. I'm not worried. I'm not worried. You can try to take away and take come over my range for him. Please. All the way from Canada to this place for all this. What's going on here? That Emma Sokoko. But don't sorry Dayo. Adupe. Ira Layo. Ondo Soji. Soji. Kí ló ṣe sí? Kí ló fà wọlé báyìí? Kí ló fà ilé? Do you know what you did? You lied to me, Dad.
ẹ parọ́ fún mi now. Yes. ẹ parọ́ fún ẹ. Yes. Kálọ́ parọ́ fún ẹ. Ẹ parọ́ fún mi. èmi tẹ́ gbára mi ò dá. I was poorly. gbogbo alátòkè désàlẹ̀ lọ́rùn dùn mí. bó ṣe rí rẹ̀. Then I saw you. ọmọ eré kù ṣẹlẹ̀. Mo àkọsọ lọ́run pé ìtumọ̀ rẹ̀ sọ̀rọ̀ mi dáyọ̀. Stop it. How you let me feel now? Tẹ́ni ọlá nìyẹn. Wọ́n ò lè sọ anything. Ẹ tún pèsè nínú ọ̀yìn. Ẹ tún parọ́ sí. Ẹ kò parọ́ kúnlẹ̀ everywhere ṣá. Ẹ parọ́ fún mi. Ẹ parọ́ fún mọ́mì. Ẹ parọ́ fún Fúnlẹ̀kọ̀. Ẹ parọ́ fún. Ẹ ta mi fọ́màtì ni. Ẹ péjọ ẹ̀dẹ̀ tàn mí jẹ. Dáadáa kí ló bá rẹ ṣe ló kọ báyìí náà. ẹ̀yin náà èso tó fọmọ yín èso tó fún. ìgbà tó náà wálé ńkọ́. ìwọ náà wálé. You abandoned us. You left your family. We want you home. We won't see you. It's all my fault now, isn't it? A bit meaning now. I tell you, we need valid reasons for going out of the country and staying there. There's no reason to have to stay away from your family. No reason at all for that. No reason. I find out what in Nigeria. No, no, see, you know, Jammy. You know, Jane, no, Jane, no. Get all of me. One day, you do Ondo State. See if you go take Benny, don't know the state. You can move back, Jambi. You go back with Ondo State. Yes. Then where? What query? It will fear. It will go. Look at that already. Come on, go back on Royibo. Then go and jump here. That's what you do when you get there. Let him go. Let him go. Go away. Just go. No, don't forget it, Soji wo náà ní sùúrù. You need to reform so that the other side no need stroke carry. The power officer ring and parallel. The power gun kete malo say. Soji kì í ṣe alẹ́ ti lé. Wàá máa lọ láàárọ̀ la alẹ́ ti lé. Oni egbedo bo ale o. Kí n dìde. It's okay, mo ti bọ́ máa lọ. Oni egbedo bo ale o ìlú mọ̀ọ́dí títún. Ando, ẹ ṣé gan. Alẹ́ ti lé. Orí oyè ní sí èyí o. Orí oyè ní sí èyí o, mímí kò ní tìyà. Oni egbedo bo ale o. Soji kàárọ̀. Ṣé dáadáa la jí? Ṣé o sùn dáadáa? Ẹ fọ́n ti pọ̀ jù máa bẹ̀rẹ̀. Oúnjẹ ti ṣe tán. Don't worry, mo wà okay. Mo wà okay. Kò ní dáa kó rìnrìn àjò láti Ìkàrẹ́ lọ sí Èkó láì fi nǹkan kan sí. Àǹtí àwọn kan máa ń gbàwẹ̀ wọn lè kí n kú náà. Ẹ ṣe gan-an. Àwọn dáàdì nǹkan ṣé wọ́n ti jí ni? Àìmá jí níwò yìí. Aago 5 yìí lù bá wọn lórí bẹ́ẹ̀dì. Wọ́n bá sì ti múra tán báyìí. Ilé iṣẹ́ yá nìyẹn. Bóyá tó bá ń lọ olè yàgò kí wọ́n lójú ọ̀nà. Àǹtí ẹ ṣe gan-an. Ọbẹ̀ aláìní ẹjọ́ ṣe bá mi gbà. Ó kéré gan-an pọ̀ tó bá mi délé. Ó ṣe Olúsọjí. Àrè láyọ̀ o. A tún máa ríra láyọ̀. Ó dàbọ̀. Ọ̀gá mi sà, ẹ ṣe gan ni fún àfihàn Ọlọ́run tẹ bá fi lọ tọ́ báyìí tí n bá wọ̀ gbòòrò wọ́n ti gbé àwọn tèmi wọ́n máa gbà pé mi gan ọmọ yankí ni mí àfihàn ó mọ̀ mọ̀ bàjẹ́ Ọlọ́run. Olùpẹ̀ náà, mo hope you go to the traffic ṣá torí mo láti catch flight Toronto láti kó lálẹ́. Èkó? Yes. Ọjọ́ mẹ́ta péré lọ fẹ́ lò ní ẹ̀ sà. Wọ́n fi lè tẹ̀lé wọn ní ọjà ẹ̀jẹ̀ tó ti pọ̀ jù. Ṣé àníyá factory dáàdì? No, we go straight. Èkó? Okay now, Èkó straight. Ibo ni bí? Ọjà àgbàlódé tí ìjọba ẹ̀ṣẹ̀ kọ́ fún àwọn ọlọ́jà ni. You kidding? Mo bí tẹ́lẹ̀ ìgbókèjì kìkì ni. You know what? It's park. Ọ̀gá mi kékeré leléyìí gbogbo local government tó wà l'Ondo State ni wọ́n ṣe rú eléyìí sí but ẹni pé à ń lọ sí Èkó time and traffic.
Actually, anytime there. Lójú orí wọn. Mama lọ́jà, ẹ jọ̀ọ́ ṣé tomato yìí máa ń yá lọ́jà? Ìṣẹ̀lẹ̀gbẹ́ rẹ̀ kẹtayé ní béèrè fún ohun kèé níbẹ̀ ni pé èfi bẹ́ẹ̀ pọ̀ lọ́jà àti pé kán bá ti wá kàn bá wọn yí padà á béèrè á dìbò fún mìíràn. Bẹ́ẹ̀ ni. Ẹ ló lè sá máa. 300 naira ni. Ẹ fi yẹn lẹ̀ ṣé tó yẹ rọ́gà mi àtẹ̀mí náà ká di bí ará Amẹ́ríkà yẹn ló wá fẹ́ kẹfẹ́ gbà wá. Lẹ́yìn yín jẹ́ o. Ẹ ti yàn wá jẹ bẹ́ẹ̀ tí ẹ yàn wá jẹ àwa jẹ́ gàrí tẹ máa yàn jẹ ni ẹ wá 150 la máa san yàtọ̀ sí yẹn gan nǹkan tí ò tiẹ̀ yé yín ni ọ̀gá mi tẹ̀ ń wò yìí bàbá ẹ̀ in fact bàbá wa popsi wa àwọn náà ṣe tòmátò yìí. Ìyẹn Dáre tòmátò yóò lu èèpa ayé ìmọ̀ orí olè lórí èèmọ̀ orí mọ̀. Kí ẹ mọ̀ ẹ mọ̀ nǹkan kan. Máa san 200 ma. Ẹ san 200. Ẹ san ó gbà 200 ẹ gbà. Ẹ ṣe bàmà. Ẹ ṣe ẹ dàbọ̀. Yes. Sorry. Thank you. Oyinda. Soji. Oyinda. Oyinda. Excuse me. Oyinda. Nisuri. Oyinda. Oyinda, it's so nice to see you again. Soji. Ṣé wọ ní Nigeria? Ní Akure ìkànnà. Okay. I left to Canada like 3 days ago, Nisha. Hey boss, ṣé mo rí ni? Tí n bá ní kí n kà ní mini méjì, ó ti máa tó 10 years. 10 years. But you look great, though. It's nice to see you again. Yeah. It's good to see you too. Oh, sorry. That's Ronke, àbúrò ọkọ mi. Serious? Nice to meet you. Nice to meet you too. I'll be getting married to our brother next weekend. Okay. Congratulations. Yeah, thank you. Auntie Oyinda, they jẹ́ ká máa lọ. Ṣé àṣìní nǹkan tó pọ̀ tá fẹ́ rà lọ́jà náà? I'm sorry, wedding shopping. I understand. Ẹ mọ̀ àwọn náà láti cash flight wa lọ sí Yankee London. Ẹ wo ti rí? Huh? Ọ̀rẹ́ yín àtijọ́ àbí? Ẹ̀ẹ́dẹ̀ fi ti ń ṣe ti yín. Wọ́n ní nǹkan tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Èmi ò lè wá jẹ́ kẹ́ máa fọbẹ̀ yín jẹgbọ́n mi níṣu. Ẹ pẹ̀lẹ́ o, àbúrò ọkọ ìyọ̀ṣù, ọbẹ̀ yín kọ́, ọbẹ̀ wájú ní. Ọ̀gá mi, ọmọ darí nínú ọjà ẹ, ọmọ ẹ dùn gan. Idris. Sir? Hello, Daddy. Lọ́sẹ̀ kò mọ́. How's office, Daddy? Office? Yes, boss. Soji, what is my idea? Mo kàn ní pé kí n hang around for like a week ni. Ṣọ̀pọ̀ pẹ́ díẹ̀ tí mo ti délé bẹ́ẹ̀ mo wọ́n dá ìpè bí i tí mo ti rí nǹkan kan mi tó padà. Very good. Oh, that's good. That's good. Inú mi dùn. Ó dẹ̀ fi àdùn sínú ọkàn bàbá ẹ̀.
Well, she can look around now. Why not? All right. Only anything about it. No. So people think that all the Gaji. Nice arrangement, so. Can look for Gaji. Daddy. I'm not even with people here, but you want to funny. Wait, this is about me. You need my swim. What did the civil engineer? You said we. What they say, Lord, Corey. What are we doing? There's some tips for you, Papi. Factory shema grow. How make him want to look into a wood like him go on shell? So I'm looking familiarize with the town. Exactly. It will be a push gun. So you could see push the world. Who go here? Why are you go jet here? Why are you here? Yeah, important. Ó tọ́ ni mo sọ, kò wá Ankara, kò jẹ yán nìyẹn o. Sisi Ronke, kò wá Ankara kò jẹ sẹ̀mó lèmi máa ń rò. Lọ́tẹ̀ yìí, kò wá Ankara, kò jẹ yán ni. Àǹtí Oyinda, kí ló tún dé? Kí ló ṣẹlẹ̀? Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ọjọ́ ìgbéyàwó mi. Kò dẹ̀ sí kankan náà àwọn òbí mi tó wà láyé láti rí ọjọ́ náà. Ìyá ni ìyá mi. Ẹ má wọrí. Ẹ wo, àwọn àgbàlagbà wọn máa ń sọ pé rogodo báyìí ni ojú òkú ọlọ́mọ máa ń ràn sílẹ̀ lọ́jọ́ ẹ̀yẹ. Wọ́n ní fi yín sílẹ̀. Ọlọ́run náà dẹ̀ ní fi yín sílẹ̀. Oyinda Mola, Ronke, ṣé àlàáfíà lẹ wà? Tunde Kelani sá. Ṣé àlàáfíà ni? Ètò máa ti ń lọ rẹpẹtẹ kẹ. Bẹ́ẹ̀ ni ọ̀nkú, ọjà ìsìnkan láwà látàárọ̀. Àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tá a fẹ́ pátá la ríra. Bẹ́ẹ̀ ni sá, kódà àṣẹ alábàápàdé ọ̀rẹ́ àtijọ́. Ó ṣe. Mo fẹ́ lọ wo oúnjẹ tí mo ń ṣe lórí mi. Ó dáa, ó ṣe. Soji la pàdé lẹ́nu sá. Soji Dare. Oyinda Mola. Ó rò pé ó ti kọjá lọ sí Canada ni. Ó lóun kàn sáré wálé ni. Although I really sọ̀rọ̀ much, a kàn kíra lásán. Mo mọ̀ pé láti ṣàdédé pàdé Soji lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, ó lè dá ọgbẹ́ sí ọkàn ẹ̀. Uncle àlèwá yẹn kan. Ṣé o rántí gbogbo àbùkù tó fi kẹ̀yìn gbà tó kọjá sí Canada? O mọyì àìsùn tó ṣe àtomijé tó ń wà mú bí ẹ̀kọ́ kó tó kúrò lọ́kàn ẹ̀. Ìyẹn ti dohun gbàgbé látọdún wò. Èmi ti kó ilá Soji kúrò lẹ́kọ̀ọ́ tèmi. Mo dẹ̀ ti move on pẹ̀lú life mi. Oyinda Mola, sórí gbogbo ìwà àti ṣe ọmọ wú mi lórí. Ṣùgbọ́n mo mọ̀ pé ìyá ẹ̀ ló fi jọ. Olórí rẹ̀ ní bóyè o, tó rí ọmọbìnrin tí bíi tiẹ̀ tó fi ṣe aya. Bó ṣe wà ló bí Bóyè ló wà ń gbàǹjà tèmi náà. A jẹ́ pé Ọlọ́run ló so ẹ̀yin méjèèjì pọ̀ látọ̀run nìyẹn. Wo ebi ń pa mí, kí ló wà nílẹ̀? Iyán wà nílẹ̀ àti ọbẹ̀. Wo máa jáfira. Báwo ni ìdánwò jábọ̀? Oyinda. Má ní ọ̀rọ̀ yìí ò tí sú mi. Irọ́ ni mo pa. Ìwọ náà wò ó, a jọ parí iléèwé girama ni. Ìwọ ti wà nípele kẹrin ní ilé ẹ̀kọ́ gíga. Gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tá jọ ṣetán náà, wọ́n ti wà ní yunifásítì. Èmi sì ń bá jáàmù pò. Wò ó, mo ń ṣe ètò láti lọ sí ilé ìwé Toronto. Toronto ní orílẹ̀-èdè Canada. Soji, ó fẹ́ já mi sílẹ̀. Mi ì fi ẹ́ sílẹ̀.
mo fẹ́ forílẹ̀-èdè sílẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ àti láti jẹ́ kí ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ kó lè le sí ni. Soji, kò sí ogun kankan tó dé bá okùn ìfẹ́ wa. Torí lẹ́yìn ìgbà tí wọ́n bá parí tó bá gba oyè ẹ̀yẹ láti ilé ẹ̀kọ́ gíga, o ò ní fẹ́ káwọn aráyé rí ẹ mọ́ púrùntù tí ò páàsì tí ò fẹ́ẹ̀lì tí ò kúrò lójú kan látọjọ́ ẹ̀. Ọ̀hún pé ò kí ń yé fojú bí ń tì mí. Má da òǹkú mi lóhùn. Látìgbà tí àwọn òbí mi ti aláìsí, bí òǹkú ti máa ń gbé mi bí bèbí tó wà nínú ìgò tí èrò gbọ́dọ̀ rìn nìyẹn. Ohun tó da náà ló ń wá fún ẹ. Soji, ìwọ ló dára jù nígbésí ayé mi. Bó Soji, jí ká mú ẹnu kúrò nínú ọ̀rọ̀ rírùn yìí. Wó dáadáa lọ́lọ́run máa ṣe. Má bínú, mo rò pé wà ń balùwẹ̀ ni. Mo ní kí n béèrè ṣé ò sí àwọn aṣọ tí ó dọ̀tí tí mo lè bẹ̀rẹ̀ fọ̀. Kò sí. Inú mi ti ẹ̀dùn pé o gbà láti dúró fúngbà díẹ̀. Ìrìn àjò tilé toko tó fẹ́ dáwọ́lé, ibo gan-an ló ti fẹ́ bẹ̀rẹ̀. Akẹ́tẹ̀ òkú àmì. O ní kò sáṣọ tó dọ̀tí. Ṣé. mọ bí igbó ni gbogbo bí tẹ́lẹ̀ ṣé mo pé gbàgbọ́n tí school mi ṣe excursion wa ti dúró sí bírí I'm telling you we passed by here and it was thick to forest ni. You're kidding. No, wow. Ilé ti fine. I'm telling you, this is fantastic. How are you? Soji. What a coincidence. How are you? I'm good. How are you too? Hello, how are you going? How are you too? I'm good. What if we make preparations for wedding, Annie? Soji, I still have to work now. Èmi ni SSA tó mójútó ẹ̀ka iṣẹ́ ìdàgbàsókè ní office governor. And the baby girl in Ondo State. Oh, please come off it. But me buy iPad on the motor. All right. Is your boy okay? No, kokoro kan tó ń jẹun díẹ̀ Oh, obviously. Yeah. Well, gẹ́gẹ́ bó ṣe mọ̀ wípé maintenance jẹ́ ìṣòro ńlá tí a ní ní Nigeria. So, ìkànnà operation lele. Oh, yes. Èyí jẹ́ ọ̀kan nínú àwọn iléèwé ìgbàlódé tí gómìnà tó wà lórí àlééfà ṣètò fún gbogbo mẹ̀kúnnù tó wà nípínlẹ̀ Ondo. Mi ò gbọ́ yé. Ìkan nínú àwọn. Yes. Ìyẹn ni pé eléyìí nìkan kọ́ ló wà ní state. No, ó wà ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Oh, that's a joke. Are you serious? Yeah, it's very serious. Come, let me take you around. Guys. Okay. Classroom. No. But bẹ́ẹ̀ mọ̀ ṣá, owó school wọn mi máa wọ́n bàjẹ́. Owó? Wọn ò ní sanwó kankan. Ọ̀fẹ́ ló bá dé. Ọ̀fẹ́ kẹ̀? Wọ́n kì í sọ̀rọ̀ kan. Apá kìíní lélẹ̀. Ètò jẹ́ primary school. A máa tún bẹ̀rẹ̀ apá kejì. Ìyẹn ni ilé-ìwé gíga ti girama. Wọ́n try o. Ọlọ́run. Ká ní mo wà primary school níbí báyìí. Mi ò ní jáde. Ká ní kò sí secondary school tó máa dàrú relé. Mama repeat re, ọ̀pọ̀ repeat. Are you
ṣe ọmọ fẹ́ mọ̀ ní pé gbogbo àwọn arrangements kí wọ́n. All right, come in. Irọ́ ni. Original eléyìí o. Iléèwé kọ̀ọ̀kan ní gbogbo ohun èlò eré ìdánilárayá, yàrá kọ̀ǹpútà 8 hour àti yàrá ìkàwé. Excuse me, ma. Ẹ jọ̀ọ́ ṣé mo lè pa ẹnu mi dé? Yes, pàdé. Well, ìṣẹ̀lẹ̀ ńlá kan tó bani lẹ́rù ló ṣẹlẹ̀ nígbà kan. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Akure. Tí òkùnkùn bá ti ṣú, tí ojú bá pòfìrí, àwọn ìgárá ọlọ́ṣà, jàǹdùkú, alọ́kólóhùn ó kígbe, á sọ ibẹ̀ di ilé ọtí àti igbó mímu. Bẹ́ẹ̀ sì ni wọ́n á sọ ibẹ̀ di ibùdó tí wọ́n ti ń pín àwọn ẹrù tí wọ́n bá jí kó. Àwọn ará àdúgbò kò ṣàìké pàjáre sí ìjọba ìgbà náà, ṣùgbọ́n pàbó ni ọ̀rọ̀ náà já sí. Nígbà yìí, aṣọ ògbómọlẹ́mọ́ ọmọ yẹn ti lu gbogbo ọjà. Oh my God. Oh, the poor boy. Yeah. Oh boy. Well, thanks all the same though. Thanks for the tour. I really appreciate it. You're welcome. Oshegoni. Yeah. Ibo lo wá dà báyìí? I'm Malosi Bokoda. Then from there, Makoja Los Akure. Oh, okay. It won't go? Èmi ṣì ní report mo fẹ́ call office. Oh, great. Wá ṣe jẹ́. Ọkùnrin lójú bá mi dẹ́rù bọ̀ mí kan. Ṣọ́kùnrin ló kàbùkù tó bẹ́ẹ̀ sí mi. Ó ti kọ́ mi lápá o. Wọ́n adúpẹ́ dọ́kítọ̀ ní ọ̀nkùnlẹ̀ tí bá ti kọ́ mi lápá wá bú tuntun lọ́fẹ̀ẹ́. So, báwo ló ṣe pàdé ọkọ ẹ àfẹ́sọ́nà ẹ̀ náà bóyá? Níbi ṣíṣe kan níbi ọdún 3 sẹ́yìn láti pàdé. IT consultant ni. Ẹ̀ tó ní mi kan. Èmi jẹ́ rò pé àti ẹ̀fí wà nílé ọkọ ti pẹ́ àti bímọ rẹpẹtẹ ní. Èmi náà gbájúmọ́ ìgbésí ayé mi ni. A ti rí i pé ẹni bí ọkàn mi tètè yọjú. Ó tètè yọjú báyìí. Tí ò bá ti yọjú ni máa ronú àti ìfẹ́ lórí. Soji àti Oyinda gbafẹ́ nílùú Akure lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ta ló lè rò pé irú ẹ̀ lè wáyé? Òbó lè wáyé. Ilẹ̀ ti ṣú mi ti fẹ́ máa lọ. Ṣé ẹ máa ríra? Tá a bá máa ríra, a jẹ́ ní òkè téńté tó ga jù ní Ondo State. Nígbà tí ọwọ́ kékeré gbélé ọwọ́ ńlá tó wá tọ́ka sí àgbẹ̀. Ìwọ ni ìdùnnú mi, ìwọ ni ìwọ lọ́kàn mi o. Ìwọ ni ayọ̀ mi, ìwọ ni títí ọjọ́ ayé mi. Ìwọ ni I'll be your strength. Ìwọ ni when you are weak. Ìwọ ni you be my shield. Ìwọ ni through all my trying times. Ìwọ ni ọ̀rẹ́ mi. Ìwọ ni koríkòsùn mi. Ìwọ ni mo fẹ́ fẹ́ o. Ìwọ ni olólùfẹ́ mi. Ìwọ ni èmi ní tìrẹ. Ìwọ ni ìwọ ni ìwọ ni má ṣe fi mí sílẹ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jẹ́ èlò lẹ́tà gbàdúrà yín o. Èyí 60, 50, èyí 50.
Ṣó rọ̀ báyìí? Bẹ́ẹ̀ ni. Ayé lágbàdo. Àbá yẹn ra o. Mo mọ̀ bọ̀ kó o mú tèmi sí ká. Pé ìfọ̀ kí n mú nǹkan kan dì ọ́. Lo ẹkú jẹ́ ẹ̀. Mo kọjá níbi ètì pé wákàtí kan kó o má gbàdo tèmi wo owó mẹ́fọ́ nǹkan kan. Mọ̀ dìbínú yí ń bá ọ ṣe mí rìn. Rọ, aago 12 ń bẹ ọṣẹ. Bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ léètì. Fọ́ gbọ́. Ìlú ọkùnrin ti yà gbọ́ lé lílá o. Mi bọ̀ yí ń bá ọ ṣe mí rìn. Ẹ má bínú. Please, something. Ọwọ́ kúkúrú ó ti yà bọ́ lílá lápá àríwá. Aago 12 fẹ́ lù. Ìtumọ̀ nǹkan tí mo sọ nìyẹn. Ẹ jọ sá, òkè téńté tí ó ga jù ní Ondo State, ibo ló ń jẹ́ bẹ̀ sá? Òkè téńté? Bẹ́ẹ̀ni sá. Bẹ́ẹ̀ mọ̀ òkè téńté. Ṣé àwọn òkè téńté àbí kó abú mi for illiterate ni mo rè? Udanre, ìyẹn á lọ sí Udanre, ìyẹn á rí níbẹ̀. Udanre ní? Àbí kó ajá. Láti mú èkó wọ́. Bá mi kó o. Láti mú èkó wọ́. Èmi yóò kò mí o, bá mi kó o, ó lè lóore, ó lè. Oyin, oyin lọ́kàn mi fẹ́. Oyin, oyin, oyin lọ́kàn mi yàn. Oyin, oyin, oyin lọ́kàn mi fẹ́. Oyin, oyin, oyin lọ́kàn mi yàn. Ó máa sí ọjọ́ tí mi ò rántí. Ìfẹ́ tí mo ní sí ẹ. Take your place in my heart, in my heart. No one can mean this much to me. Oh, my celo mira afiwa. Timo young, lolo lufemi. What God has joined together, let no man put us under. That's all. Yeah, football. Soji mi jẹ́ yo. Orúkọ tèmi Akan. Èmi ni Idris láti Èkó. Football. Bàbá jọ, obìnrin kan dà wá ẹbẹ̀ nù ní. Obìnrin. Ń bẹ́ẹ̀ nù ní. Àwọn obìnrin pọ̀ ní ìdán yìí. Kété arẹwà gan yòówù ìpínlẹ̀ Ondo àti ìdán yìí kété wọ́n ti wá yìí. Èyí mi fọ yín, ó pupa, ń bẹ́ẹ̀ go yeye, ìṣiṣẹ́ pẹ̀lú ìjọba. SSA arẹwà Àjàyí ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni o. Kété wọn kò kéde àtàwọn ẹlẹgbẹ́ àwọn òkè dàn bẹ́yìn. Ẹ jọ sá ṣe àwa náà lè ṣe lè mú adébẹ̀. Màá mú ẹ tó bí ẹ ojú ọ̀nà ẹgbẹ́ yìí. Ọ̀rẹ́ ẹ̀ gbá yìí bàbá. Bọ̀ tó bí àyìn ò ní gbà níbi gúdà stout gbogbo ẹ̀ lórí òkè yẹn. Ojú mi gígàn wí fọ mi máa mú ẹ lọ sí òkè dàn bí ẹ bọ̀ ra. Òkè bàtẹ́ ní tó bí ẹ. Bọ́ọ̀lù máa yẹ wá lọ́wọ́ àtijọ́. Wákàtí kan pé máa lè ya sókè dàn. Wákàtí kan wọ́n náà ní ẹ̀. Àwọn máa ṣe 30 minutes. Ṣé kò kí lè jẹ́ wákàtí kan àwọn ṣe 30 minutes. Ẹ̀yin lẹ lè bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ní wọ́n náà wáyé o. Bá lọ bẹ́ẹ̀ straight. Àdúgbò yẹ kó dé àdúgbò dọ̀wà ni. Ó ti rẹ̀ mí o. Ẹ kù díẹ̀ pé àtóbí ẹ lọ bẹ́ẹ̀. Àtóbí ẹ. This one. Okay. Yeah. Omidan Àjàyí ẹ̀ ló ní wájú tó jẹ́ ìjọba ìjọba rán wa ẹ gbọ́dọ̀ bó ẹgbà sára rí wa sí. No, kì í ṣe ẹ kàn fi mọ tí ẹgbà ẹ ṣe gan. Òkè téńté tó ga jù l'Ondo State. Níbi tí ọwọ́ kékeré ti gbélé ọwọ́ ńlá tó wá tọ́ka sí àríwá. I know it. 12 o'clock. Ó jánà lóòótọ́, àmọ́ 12 o'clock ni mo fún ẹ. And this is 1:30. Later than never. Okay, ẹ ṣiṣẹ́ ń bí báyìí ni. Yes. Oh, ni. Yeah, I'm good. You won't go? Thank God. Ibi ìtura ṣá.
dé lẹ́wà gan-an ni. Èmi àti àwọn ẹlẹgbẹ́ mi gbìyànjú láti jẹ́ kí àjọ UNESCO gba òkè Ìdànrè gẹ́gẹ́ bí ọ̀kan nínú ibùdó fún àṣà àti ìṣe ní gbogbo àgbáyé. It's going international. Ó tẹ̀ sí rí nǹkankan tó bá dìgbà Mare tó bá débi báyìí ó máa lanú lẹ́nu. Mare kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mare jẹ́ bí àjọ̀dún orin àti òkè gígùn tó máa ń ṣe ní oṣù ìparí ní gbogbo ọdún. Come, jẹ́ kí n fi hàn. Ṣé ẹ lè ta okùn láti bẹ̀rẹ̀ kó wá sí bíbá yìí? Láti bẹ̀rẹ̀ kó wá fà wá sí bíbá yìí ni cable train. Correct. Of course, we're working on it. Are you serious? The professionals do it and they were ready to go. They were excited, and all the family and friends came to cheer them on. We are putting our state in the front position in this nation. Ó ga o. Soji, o need láti lọ sí ọ̀rẹ́. Kí ló tún ṣẹlẹ̀ lọ́rẹ́? Tí o bá dé ọ̀rẹ́, bèrè agro business city mẹ́. Èmi náà máa wà ń bẹ̀ lọ́la. Okay, right. And ọkọ àfẹ́sọ́nà mi Bóyè, òun àtàwọn ọ̀rẹ́ ń bọ̀ l'Akure ní weekend yìí. Wọ́n ní musical show kan tó fẹ́ wá fún. So feel free and join us. Okay, ladies first, you go first. No, mo kọ́kọ́ sọ tiẹ̀. Jọ, I've been listening to my song. But you're okay. Mo ṣe ń wọ ẹsẹ̀ yẹn, I just really feel like kissing you. Soji, kí ló tó ránṣẹ́ sí mi? Ó ṣèlérí fún mi pé lẹ́yìn ọdún méjì tó bá dé Canada, pé wàá ránṣẹ́ sí mi. Why didn't you send for me? But Mr. Jai? Yes. Please come. No one else can take your place in my heart. In my heart, no one can mean this much to me. Oh, Marcelo, Miro, Afiwa. Timo, young. That is so mean. Good to see you. Nice to meet you. Nice to meet you too. Congratulations, though. Ọ̀rẹ́ ìgbẹ̀wé rẹ ni lóòótọ́. Mo rò pé nífìwàṣayé àwọn obìnrin ló máa ń lọ síbẹ̀. Àbí ọ̀rẹ́ ẹ̀ máa ń pàwọ̀dà bí ọ̀gá ni tí wọ́n fi tètè dámọ̀ pé ọkùnrin ni. Ọ̀rẹ́ ẹ̀gọ́ òye mi lọ. Rárá o, oyè mẹ́kùn ló lọ. Àmọ́ ilé wa máa jọ ní àjọṣepọ̀ kan lẹ́ẹ̀kan. Rọ́ Aquinas lè mi lọ ṣá. Àdẹ̀fìgbà kan bá ti àwọn ọmọ oyè mẹ́kùn pọ̀ ẹ̀jẹ̀ rárá. Orí ẹ̀ sọ àti ẹ̀rọ àwa rárá rẹ̀. Ìwọ bẹ́ẹ̀. Olólùfẹ́ mi. Orí
orin mi ló ń play yẹn. Ó lè jẹ́ àlọ́jọ́jú. Mo ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ náà. You can go and enjoy yourself now. Enjoy yourself. Ṣé máa bá wọn sọ̀rọ̀ lọ? Kò yẹ. Torí ọmọ tó dúró àìsí. Sọjí, ṣé o ṣì lè gbẹ́sẹ̀ ìjó? Ó ti gbàgbé tó kọ́ ẹni rọ́ọ̀nì màní. Oh yeah, let's go. Ìgbéyàwó ìwà sí ìgbà òun ló ní òun máa tẹ̀lé mi wá dandan mi ò dé lọ́nà àbáyọ. Yóò tíyàn bá ṣe àwọn ọmọ tí mi kó wá látẹ̀kùn wọn gbọ́dọ̀ wéṣì wáyé lẹ́ṣẹ̀ wọn ni kó. Ògbé kan tó mọ̀ ń jẹ dé. Mo kó wọn dé. Fàṣẹ́rò nìyẹn. Zero náà ni. Zero náà ni. Zero. Zero náà ni. Another zero. Àwọn ńkọ́. Kú síbẹ̀. Àṣírí. Àwọn kú síbẹ̀. Mo ẹ rólì ní àṣírí parí. Bóyá. Mo rò pàjọ́ máa wà lálẹ́ yẹn. Olólùfẹ́ àti kó ni àwọn ọ̀rẹ́ mi ti wá. Mi ò lè fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. Jẹ́ kí n ṣàlejò wọn díẹ̀. Ó mọ ipò ti pẹ́ tèmi àti ẹ̀jíjọ wà kẹ́yìn. Oyinda. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Láìpẹ́ láì jìnnà á ṣègbéyàwó wa náà. Gbogbo alẹ́ ti tèmi àti tiẹ̀ ni. Ó dàárọ̀. Láìpẹ́ nǹkan tí ẹ gbádùn bọ̀bọ̀ yẹn àtọ̀. Kí ló ṣe fún ẹ? Ìgbà tó ṣe máa ń wọ inú náà. Jọ, báwo ló ṣe máa ń wò mí? Nígbà tí mo sọ kọ́rọ̀ mi nù fún ọjọ́ pípẹ́ tí mo wá rí tí mo wá dùn tó ṣe ń wẹ̀ ni. Jọ pé jágbé tiẹ̀ sí sẹ́gbẹ́ kan. Ó lè jájọ lọ́nà jọ. Olólùfẹ́ títí láíláí lájọ máa wà papọ̀. Títí láíláí. Ọ̀rẹ́, Jaro. Ó yá. Girl, I'm just messing Yes, boss. Good morning, sir. Just another. Mo sùn, mo jí, mo yọ̀ ń bọ̀ ànábì. Sallallahu alaihi wasallam. Ọ̀rẹ́, correct. Here we come. Má gbà lọ́rẹ́. Ẹ wo ètí ṣe kíá inú mi o ọmọ yẹn ti fẹ́ wá sílẹ̀ o ambulance dà o èmi náà mo ṣe èmi ló ṣe síbẹ̀ rẹ̀ farabalẹ̀ ẹ jẹ́ mọ̀ bí mo ṣe jọ. ambulance dà o. ẹni sùúrù obìnrin dẹ̀ ń pariwo mi mo fẹ́ gbé wọn lọ sí àbíyè ni. Ok, ẹni sùúrù madam, ẹni sùúrù ẹjọ, máa gbé yín lọ. Àbíyè mo gbé wọn lọ. Ibo ló jàbíyè? Àbíyè ní òkè àrò ló wà modern side ni. Hello ma.
madam ṣe bá ní kẹ́ máa kúrò nílé ẹ ti pè wá ní ìsàbí fún yín fóònù yẹn a ti pè yín náà ó yá ẹja máa lọ. ok ẹ lọ sọ ṣé mo wà ókè ma. kò sí problem kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀ kan ìyàwó yín máa wà ókè ẹ má wọrí ìyàwó yín máa wà ókè ẹ má wọrí ẹ rọra o madam. alo máa fẹ́ mi lówó mọ́tò mi wọ́n máa mọ̀ kí n ṣe mélòó ló wọ́. wọ́n náà náà lóye mi. mi ò tiẹ̀ láàmú kì í ṣá. ẹ ká sọ ẹ ma ẹ jọ obìnrin kan dúdú báyìí tí wọ́n fi ambulance gbọ́ àmọ́ ń bèrè. abẹ́yìn lọkọ wọn. kọ̀ọ̀kẹ́ mo ò kí ṣọkọ wọn mi ò tiẹ̀ bá wọn tán rárá. ẹ bá wọn tán ẹ dẹ̀ fún wọn lóyún. ìjọ ẹ ní irúgbọn lákòbá mo kàn rí wọn lọ́nà ni mo ṣàánú fún wọn. I'm so sorry about that aláàánú ò ní wọ́n ẹ̀yìn náà. àmì o this place is fantastic. àbálejò ni yín lẹ́yìn ni ilé àbíyè lẹwà yìí ẹ máa bọ̀ ẹ tí ì rí nǹkan kan. We continue to make progress to ensuring people and personal and national and shared policies, not just in Nigeria, but even on the developing world. The launch of about 50 tricycle ambulances to further boost the healthcare program is another sign that the government means business. Báwo lára yín? ṣọ́kọ̀ ilé àwọn obìnrin wọn. Obìnrin sí wà ṣe ó máa ju ọmọ wọn ẹ̀lẹ́ máa owó tẹ̀ báyọ̀ tẹ̀ máa fi tọ́kù ní wọn ní ẹ̀lẹ́ máa. Soji ni olùsọ́jì ìdúpẹ́ rẹ̀ ní ìjà. gbogbo ohun èlò ìgbẹ̀bí àti ìtọ́jú ọmọdé látọdún 5 sílẹ̀ ló pé síbí. Fantastic. Ibi gbọ́dọ̀ wọ́n ju pẹ́pẹ́ maternity ni. Wọ́n kẹ́ ẹ̀ lẹ́yìn 105 náírà 500 náírà péré ọ̀fẹ́ ní ìwòsàn. That's a joke. Ibẹ̀ ni ẹ jókòó sí. Àjọ ìwòsàn gbogbo àgbáyé WHO ti fọwọ́ sí wọ́n sì ti gbà á nímọ̀ràn fún gbogbo àwọn orílẹ̀-èdè aláwọ̀ dúdú láti fi èyí ṣe àwòkọ́ṣe. This is fantastic. Asogbodilu mà ti mú wọn tún bá ẹ̀ka ìwòsàn ní ìpínlẹ̀ Ondo. Ẹni sọ̀rọ̀ náà. Tètè náà ń pè ní Asogbodilu yìí. Ẹ jọ̀ọ́ iṣẹ́ ń dúró dè mí.
Ẹ kúrò lẹ́ o, Dr. Ajayi. Soji, ó ti yé mi torí ìgbéyàwó yín dà ló ṣe wá. Ó kàn bọ́ síra ní mi ò mọ̀ pa yẹn. Gbogbo èyí tó ń ṣe yìí ò yé mi. Mo ti mọ gbogbo ẹ̀ tiẹ̀. Ọmọ àǹtí mi fẹ́ ṣe ìgbéyàwó, ó wọlé wẹ́rẹ́. Ó bọ́ síra ní mi ò mọ̀ pa yẹn rárá. Ọ̀rẹ́ mi mú wá kí. Mo gbà ládùúrà fún ẹ pé kó padà síbi tó ti wá láyọ̀ àti àlàáfíà. Adémílẹ̀ àti àlàáfíà ẹ ṣe gan. Tó dàbọ̀, ẹ yára wọ́n ṣe. Èmi ni Dáramọ́lá ní kejì mi nìrètí. Ẹ káàbọ̀ sí agro business. Nice to meet you. Nice to meet you. Omidan Àjàyí ló ní ká dúró dè yín láti gbà yín lálejò. Oh great, ẹ ṣé gan. Wọ́n ń ṣe àpérò lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní ká mú yín yípo. A lè lọ sí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan. Láti fún àwọn tó kẹ́kọ̀ọ́ jáde ní ilẹ̀ àti ohun èlò iṣẹ́ ọ̀gbìn wọ́n tún wá ń sanwó oṣù fún wọn. Lẹ́yìn èyí á di tẹnì kọ̀ọ̀kan wọn. Ṣùgbọ́n gbèsè nìyẹn o. Báwo ló ṣe máa dá owó yẹn padà tó máa ṣe tán? Owó ìrànlọ́wọ́ ni kọ́kàn fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn torí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo. It's fantastic. Àbúrò mi láti bọ́ sílẹ̀. I'm telling you. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ béèrè ìbéèrè kan ni. Mo rí pé àwọn ẹja yẹn wọ́n tóbi gan-an. Ṣé irú àwọn oúnjẹ tí à ń fún àwọn ẹja wa ní London Yankee? Ẹ wo ó kù níbọn ró. Ẹ jẹ́ ká lọ. Hey, how's it going? Nice to see you. How's it going? Nice to see you again. Hi. You know, what you try to move with me up here? All about that. How is everything? Yeah. Fine. Ṣé ojú ẹ̀rẹ́ ti tó lé o ti tó kó báyìí? Wo gbogbo tó mo ti rí báyìí inú mi dùn, mo wà so impressed. Really? O wà impressed láti fi bíbá ṣe àbọ̀ sí mi oko ẹ̀. Next weekend ní wedding náà mi. Yes, sir. Oh, great. And would the Sean Paboye? Yes. Very sure about him. What the? Offering? Soji, why tó ṣe ń bi mí ní àwọn ìbéèrè báyìí? Ṣé nǹkan wà tó mọ̀ nípa Bóyè tó fi pé mi mọ̀ tó dẹ̀ fẹ́ sọ fún mi ni? Kò really ṣe pé mo mọ̀ anything bẹ́ẹ̀, but ṣé wọn kì í mi ò lè wà láyé kí n wà láyé kí n rí nǹkan tó wà pa ẹ́ lára kí n lè jẹ́ kó. Lẹ́yìn ọdún 10 tó pa mí tì. Soji, ṣé o mọ̀ pé o tí ì sọ ìdí tó fi pa mí tì láti ọjọ́ yìí? Ìdí tó fi pa mí tì nígbà tó dé Canada. Ọmọdé mo jẹ́ ń gbà yẹn, kò sí nǹkan tí mo mọ̀. Besides, nǹkan tó ṣẹlẹ̀ tí fi jẹ́ káwọn kan wà ní wa tán. Àwọn wo ni? Má worry. No. Soji, I need to know. Tí má lọ ṣàlàyé fún ẹ tán sí báyìí tí o bá lọ ń bínú ńkọ́. Hold on. Next week ni wedding mi. Kò sí mímì kankan tó lé mímì. So just go ahead, sọ nǹkan tó fẹ́ sọ. Wọ́n rántí bọ́ọ̀lù ṣe jẹ́ ńgbà yẹn tó fẹ́ travel lọ Canada bí gbogbo nǹkan ṣe há tó yẹ pé kò tètè. Yes. Mo rántí pé owó pọ̀ lọ́wọ́ dádì ẹ̀ ń gbà yẹn. Wọ́n rántí pé ó tiẹ̀ fẹ́ di pé bí a máa postpone it for a year or two tó ti yẹ pé. Then suddenly Ọlọ́run gbólùrànlọ́wọ́ dìde sí ẹ. Ọ̀rọ̀ olùrànlọ́wọ́ yẹn gangan ni mi ò tí ì sọ fún ẹ.
Ẹ ká sà. Ṣé o mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣá? Tójú bá yẹjú kó o má yẹ. Bẹ́ẹ̀ni sà. Soji, ó wí pé ọ̀nkù mi sọ fún ẹ láti pa mí tì. Ọ̀rọ̀ life máa wá complicated gan. Honestly, nǹkan tí mo ti ń rò láti jọ ẹnìyẹn, nǹkan tí ó yẹ kí n lè wá Nàìjíríà nìyẹn gbogbo. Ó dẹ̀ gba owó yẹn. Look, I'm sorry about this, but honestly, Oyin, I still love you. Soji, mi ò trust ẹ. But I trust Boye, ṣá. Yes, mo trust Boye. Really? I trust Boye? Mo mọ̀ pé Boye àti obìnrin kan lọ́jọ́ lọ sùn ní Akure lánàá. Bó tí wọ́n bá claim pé o love me, tó dé fún ẹ ní owó, ṣé ó yẹ kó gbà ní? Láti ìgbà tó ti fi mí sílẹ̀, ní ìfẹ́ ti kú ní ọkọ mi. Oyin. Oyin lọ́kàn mi fẹ́. Oyin lọ́kàn mi yàn. Johnson, who's going to next year Ondo State government, has played a prominent role in ensuring that an enabling environment is provided to achieve peaceful coexistence. Meanwhile, this is not the first initiative by the Ondo State government to ensure that peace is assisted to be effective in maintaining peace in the society. Scores of Oyinda Mola, káàbọ̀. Ẹ kú lẹ́sọ̀. Ṣé o sí? Kò sí ọ̀kan. Iṣẹ́ ní nǹkan gbòmí díẹ̀. Kò yà mí lẹ́nu. Ṣé oṣooṣù ló ń gbé àwọn nǹkan mèremère kalẹ̀ ni? Ìgbà wo lọkùnrin yìí fi ń sùn? Uncle, gbogbo ìgbà ló máa rí nǹkan mèremère gbé ṣe o. Ẹ̀wọ̀n kan, èmi fẹ́ lọ sùn. Oyinda Mola, báwo ni nǹkan ṣe ń lọ sí láàrin ìwọ àti Boye? Everything was okay. Ó dàárọ̀, ọ̀kọ̀ọ̀kan la jí o. I'm so surprised at the rate of development. Ibẹ̀ gbogbo ẹ ti yàtọ̀ gan seriously. So bó dẹ̀ ṣe rí gbogbo àyẹn ṣe níbi lọ́kàn ẹ̀ fà sí bẹ́ẹ̀ tó. Find your own place. Kí ló tó ń lọ́wọ́ láti sọ̀rọ̀? Mo pàdé Oyinda. Kí ló wá dé ṣe ẹni gbólóhùn àsọ ni? Soji, ó mọ̀ pé inú obìnrin ó jìjú bú òkun lọ. Àròkàn ẹ̀dẹ̀ ń fàgẹ́dẹ̀ ń rẹ̀. You know, sometimes kò bẹ́ bínú. Ọ̀níyàwó ọ̀fọ̀ because you know ò ní fẹ́ sọ̀rọ̀. Èmi ò bínú àti sọ gbogbo yẹn àti ẹ̀ǹdẹ̀ náà ṣe bí mi ò ṣáà lọ́mọ sí ẹbí ṣáà lélẹ̀. Ẹ ṣe fi kàn dé. Ẹ tún ní wéèrè rẹ̀. That's not it. Ó mọ̀ pé ó bí ẹnu pé mi ò lè bówó lẹ̀ ká rán ẹ lọ léèrè ká rán ẹ lọ lóyìnbó nígbà tó ń wọ̀. Daddy. Ọ̀rọ̀ ṣe é san gbà yẹn. Kò sí nǹkan kan gbà yẹn. Àmì ẹ̀ ló ń bọ́ wá gbà yẹn. Ìyẹn náà dẹ̀ fi bẹ́ẹ̀ bí mi nù. Inú tó bí mi gbà yẹn Nàìjíríà ló bí mi sí. Gbogbo bí ajẹ́ ní resources human and otherwise jẹ́ pé kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí gbogbo bí everything ṣe dàrú yẹn but we thank God owó yẹn ṣáà yọ mo dẹ̀ lọ ayọ̀dẹ̀lá bá nú ẹ̀ adúpẹ́ lọ́wọ́ lọ. Orí owó yẹn ń gbà yẹn náà ó lọ ṣùgbọ́n ṣèbọ́rọ̀ yẹn ló sì ń jà rànràn yẹn lẹ̀ yìí. You are not happy. Àwọn ará Àkúrẹ́ dé o. Ẹ dáadáa lẹ dé.
Kọ́kọ́ òjé kó ẹkùnrin. Ó wà ń lé. Tó bá sùn tàbí múra ńkọ́. Ẹ wo bó kó máa wẹ̀. Ọkùnrin ni ọkùnrin lè. Ẹ̀rọ mi mọ. Ẹja wọlé jáde. Mọ́mí ẹ̀ka wọ̀ ẹ̀kú ewu ọkọ̀ ẹ̀kú rìn ṣe àdìpẹ́ta. Olúwa ṣe é máa bọ̀. Gbogbo mẹ́ta ojú yín rè é. Ẹkùn. Rami Soji. Biggest brother. Bíṣọ̀ lélẹ̀ o. Lọ ṣe lẹ́kẹ̀lẹ́ wa. Ẹ wo, ẹ̀rí ọkàn ni ò jẹ́ kémi gbádùn. Ṣebí bọ̀dá Lékan, bọ̀dá Gbádébọ̀ àti mọ́mì náà fà mí sí ẹ̀tàn tó wà nílẹ̀ pé ara dádì ò yá. Àlàkẹ́ irọ́gbà ìbí. Ṣé bí wọn náà ló ń pariwo bọ̀dá mi Soji lójoojúmọ́? Ṣé fẹ́ sọ pé ò mọ̀ nípa ìtàn yín ni? Pẹ̀lẹ́ ọmọ mi, ó ṣe ń sùn ni. Yóò sí pé ìrọ̀rùn sùn lánàá ni ọkọ̀ mi ṣáàjì kẹta. Kí ló ṣe? Kí ló ń rò? Kò sí wà ọkẹ́. Ṣé kò sí oúnjẹ kankan tí àwọn àjẹ́ ilé ẹ̀kọ́ ibi tí ń pa mi ṣá? Ṣé àwọn ọlọ́wọ́ rẹ̀ ń jẹ́ kí lọ́wọ́ ẹ̀? Ok, gbogbo yín, ẹ jáde, mo fẹ́ wẹ̀ fọ́mọ mi. Ẹ mọ́ mi ilé wà ní ẹ̀. Wá, ṣé gbogbo ẹ̀yà ara ẹ ti yí padà sí tàtijọ́ ni? Ẹ mọ̀ rí, màmá sọ fún ilé tẹ́ ẹ lọ ẹ tẹ̀lé wọn àwọn ọmọ mi àgbẹ̀ ọgbọ́n àbọ̀jọ. Fún mi, ó sì kàwé náà. And we believe that empowerment of the woman and the youth is very critical to socio-economic turnaround. 3, most markets are in the city center. So actually we want to empower... Kò tí ọ wà ráhùn ṣá. Ó sọ ti pọ̀ ní kíní ìlànà kéńké ní òyìnbó yọ máa rí bẹ́ẹ̀. Ẹni bá rẹwà ní kó tó. Kí wọ́n jọ sùn ti jẹ́ ìní ẹ̀dẹ́dà kí ẹ máa kúrò lọ́nà. Oyinda fẹ́ ṣe wedding lẹ́nu ní Akure àbí? Kí ni mo sọ tó burú sí tẹ́ ẹ fọwọ́ gbà mí lọ́tún lọ́sí? Mo mọ̀ kó wọn máa rí lẹ́ni. I wish I could luck. Ẹ mọ̀ pé Oyinda tó jẹ́ pé mi ò fojú mi kan lẹ́ẹ̀ báyìí láti gbà tí Soji sí lọ́rọ̀ yìí. Ó kàn déédéé fi ìwé dídé lọ́kàn ránṣẹ́ sí mi. Soji, ṣé o rò pa máa lè lọ ṣá? Mọ̀mí, kí la fẹ́ lọ ṣe ń bẹ̀? Àlè lọ náà, tá a bá lọ, á jẹ́ pé àlè tó nìyẹn. Ṣé yín rò bóyá àjọ lọ fa ìsọfẹ́ lọ jẹun bẹ́ẹ̀? Kí ló ń kàn ṣe o? Jẹ́ máa jẹun ẹ lọ, kí ló mọ̀? Jẹ́ ká lọ bẹ̀. Soji, ó mọ nǹkan tó ń ṣe ṣá. Ṣé ká lọ? Anyway, wọ́n gbé lé ọ. Ó ń bá wọn lọ. Kí ìtumọ̀ dédé ràn yín báyìí? Ọmọ èjì ọmọ dúdú kárẹ̀. Ẹ ṣe lè yàda wọn lóru bẹ́ẹ̀. Èjì àdá ọmọ ọkọ rẹ̀ jọ máa lè. Ó dá, ó bá ti ṣe owó fọ̀rí yẹn, ó gbà ó dá wọn pa yín. Uncle, ọ̀rọ̀ wà. Kí ló dé? Ọ̀rọ̀ wà uncle. Jẹ́ kí ìyàwó mi náà sọ lẹ́yìn ìgbéyàwó. A ní láti sọ ẹsẹ̀. Bóyá. Kí
kí ló dé Oyindamola kí ló dé. ṣé òótọ́ lẹ sọ fún Sọjí pé kó dẹ́yìn lẹ́yìn? ohun tó yẹ kí n ṣe lásìkò yẹn mo ṣe. lọ́nà. kò fẹ́ jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró gbọ̀gbèsè ayé ẹ̀. ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ Olúsọjí lẹ́nu bá pètè láti yọ ọdún pé ọmọ kankan ń pa ẹ̀. Oyindamola ọmọdé ń ṣe ẹ́ ọmọdé ń ṣe ẹ́ mo ti sọ fáwọn òbí ẹ pé màá dúró tì ẹ́ bí igi lẹ́yìn ọgbà mo ní ìrà kó o gbọ́dọ̀ rà ẹ́. Sọjí ò nífẹ̀ẹ́ ìfẹ́ ọmọdé àti ẹ̀tàn ó ló wà láàrin ẹ̀yin méjèèjì. No uncle, it was love. ọmọdé ń ṣe ẹ́ ọmọdé ń ṣe ẹ́ tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ ni lóòótọ́ kí ló dé tó ta ìfẹ́ fún owó iléèwé sọ fún mi. ọmọ gidi ni bóyè ó wá láti ilé eré ilé tó ṣe é fẹ̀yìntì tá a lè fi yan gan. ó rí gbogbo tó ti gbé ṣe lọ́rọ̀ ẹ̀ kò yẹ ká fi ibi ṣú olóore tí ọmọ ìdè má jẹ́ ká fi ibi ṣú olóore. Okay, let's go. Come on. òun nìyẹn gómìnà Olúṣẹ́gun ní wípé Asogbodilu ó ti sọ ìpínlẹ̀ Ondo di ọ̀tun. àbájọ. ó ṣe ọ̀nà ó ṣe omi ó ṣe ilé ó tún ṣe ètò àbíyè fáwọn aláboyún gbà síbẹ̀. ọlọ́run fẹ́ iṣẹ́ ti ṣe. wọ́n fún mi kí mọ́tò fẹ́ gbé bàbá. tó nǹkan tí mò ń sọ lọ. àǹtí mi náà kí ló ṣẹlẹ̀ kí ló dé ibo lẹ́nu bẹ̀rù fọ̀fin yẹn ìgbéyàwó yẹn á ṣe ṣókè mi àtẹ̀gbọ́n ẹ̀ mi nífẹ̀ẹ́ gbọ́n ẹ̀ ẹgbẹ́ èdè nífẹ̀ẹ́ mi àǹtí mi dà ibo lẹ wá lọ mi lọ síbi máa ti rí ààyè àti àkókò láti ronú sí gbèsè ayé mi. Anthony Daddy Salo. Soji Dare yóò sọ pé kò dẹ̀ lẹ́yìn ọmọ yẹn ni. ẹni bí ni ẹni bí ó wá mú ìkorò ó dá sí oríire ọjọ́ òní. igan ìwà yín ò dáa ìwà yín ò dáa ẹnì kalẹ̀ nìyẹn ẹ ti fi ìkorò sí ayé mi fún ọdún mẹ́wàá gbáko ẹni ló máa pín. èmi gbọ́ ọmọ Yèmẹ̀kùn yìí ó fẹ́ sọ pé ó mọ nǹkan nípa nǹkan tó ṣẹlẹ̀ yàbí. ó ṣe lọ bẹ̀rẹ̀ láwọn obìnrin tó bá sùn jọ fún ni. ìwọ ló sọ fún yín dà. tí wọ́n sọ fún kan mọ́tò fún ìwọ ló fún yín dà.
bó ṣe tán láti sanwó iléèwé ẹ níwọ̀n ìgbà tó bá fi àjọṣepọ̀ tó wà láàrin wa tó yín Dàmọ́lá sílẹ̀. Yellow sisi done a corner pushing on a jaw. Yellow sisi done a corner putting on a jaw. Oh, what it cause the matter? Dear Oyinda, as I woke up this morning, I saw birds singing and dancing in loud praise of your beautiful name. And I know that as you peruse through this... Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? It's witty go. Okay, there no wedding gown. Oui. Mo ye kore mu ife. O le jabo no wo mi. Ko. Esi ojo kan. Ati ko mo ti ko Nigeria, mi sha ìrònú ẹ. Ìfẹ́ jo ba sọ́kàn mi. O gbe fe se gbe mi te. Nígbà tí gegbe ara ma fa ye mi ti tán. Ọkàn ma wà pororo. Ṣùgbọ́n nígbà tí rí ẹ sínú mi dùn te. Ó dàbí dédé wàhálà mi ti tán porogodo. Ko Oyin. Mo fẹ́ giyan fi. Èso ohun tó lè ṣẹlẹ̀ náyé fi. Soji. Mẹ́wọ̀n lẹ́hùn. Nígi wo ti bí ẹ̀nà wọn mi fọ̀fi kú ṣe mí ṣe gòkè dàrin pẹ̀lú aṣọ ìgbéyàwó. Mo ti gbà kó ẹ́. Ni mo fẹ́ ẹ bàjẹ́. Soji. Ìfẹ́ kó ọkàn mi rí. Kí bẹ́ẹ̀ fẹ́ mi rí fẹ́ wá lọ bẹ́ẹ̀. Ibo bá fẹ́ lọ gẹ́lẹ́ ní ìwé àwọn fẹ́ lọ ibẹ̀ mo lọ yìí. Pé fẹ́ dúgbò ẹ lọ sí. Ibo bá ti wù ẹ́ yìí. Àmọ́ mi fẹ́ Toronto. Kí ṣe Toronto? Èyí ìpínlẹ̀ Ondo. Go. Ondo State usually why? Iṣẹ́ takuntakun. Èrè rẹpẹtẹ. It's hard to understand what might have gone wrong with the love we had and the times we shared. Yeah. Ìwọ ni ìdùnnú mi. Ìwọ ni ọkàn mi yọ̀. Ìwọ ni ayọ̀ mi. Ìwọ ni títí ọjọ́ ayé mi. Ìwọ ni I'll be your strength. Ìwọ ni when you are weak. Ìwọ ni you be my shield. Ìwọ ni through all my trying times. Ìwọ ni ọ̀rẹ́ mi. Ìwọ ni kòríkòsùn mi. Ìwọ ni mo fẹ́ fẹ́ o. Ìwọ ni olólùfẹ́ mi. Ìwọ ni tèmi ní tìrẹ. Ìwọ ni ìwọ ni má ṣe fi mí sílẹ̀. We've been together through all the pains. We've been forever, even when the storm rages. Ìwọ ni ìdùnnú mi. Ìwọ lọ́kàn mi yọ̀. Ìwọ ni ayọ̀ mi. Ìwọ ni títí ọjọ́ ayé mi. Ìwọ ni I'll be your strength. Ìwọ ni when you are weak. Ìwọ ni you be my shield. Ìwọ ni through all my trying times. Ìwọ ni ọ̀rẹ́ mi. Ìwọ ni kòríkòsùn mi. Ìwọ ni mo fẹ́ fẹ́ o. Ìwọ ni olólùfẹ́ mi. Ìwọ ni tèmi ní tìrẹ. Ìwọ ni ìwọ ni má ṣe fi mí sílẹ̀. Why do we script this play, this hard play of love for sale? Why do we blame one another while trying